Àwọn mọ̀lẹ́bí bara jẹ́ níbi ìsìnkú òṣìṣẹ́ àjọ ẹ̀ṣojú pópó àti ọmọ rẹ̀ tí wọ́n pa ṣòwò lọ́sàn-án. Téèyàn bá jorí àrùn pòròpórò báyìí ni omijé yóò máa bọ́ lójú ẹni bẹ́ẹ̀ níbi ìsìnkú ọ̀kan lára àwọn ọmọ àjọ ẹ̀ṣojú pópó FRSC tí orúkọ rẹ̀ ń jẹ́ Láìsí Olúfúnmilọ́lá Olúwamáyọ̀kún àti ọmọ rẹ̀ ọmọbìnrin Adéṣẹwà nílùú Òṣogbo lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí. Ẹ ó rántí pé arábìnrin Olúwamáyọ̀kún yìí àti ọmọ rẹ̀ Adéṣẹwà ní ìròyìn gbọ́ pé wọ́n di àwátì ní àárọ̀ ọjọ́ Àìkú Sunday tí ṣe ọjọ́ kejì oṣù kọkànlá ọdún 2025 nígbà tí wọ́n kúrò nílé tí wọ́n ń gbé ní Ọbásanjọ́ Hilltop Estate Òkèmọ̀sán nílùú Àbẹ́òkúta. Lẹ́yìn èyí ni wọn kò sì padà dé ilé mọ́. Victor Fájẹmírókun, ẹni tó jẹ́ ọ̀rẹ́kùnrin olóògbé ní iléeṣẹ́ ọlọ́pàá fòfin gbé lórílẹ̀‐èdè Ghana tó sá lọ. Ó sì jẹ́wọ́ ìdí tó fi tan arábìnrin Olúwamáyọ̀kún àti ọmọ rẹ̀ Adéṣẹwà lọ sílé babaláwo tí wọ́n ti pàdé ikú lẹ́sẹ̀ Ògbìjì nípínlẹ̀ Ọ̀ṣun. Victor sọ pé babaláwo kan tó ń jẹ́ Abẹ́rẹ́ Ifá ní ìlú Ìwòye Ìjẹ̀ṣà ló sọ fún òun pé Fúnmilọ́lá ń lo ògo òun, ó sì di dandan kí òun pa á tí òun bá fẹ́ rógo lò láyé. Fájẹmírókun, ẹni ogójì ọdún ni àwọn ọlọ́pàá tún gbé àwọn tí wọ́n jọ hùwà búburú náà. Àwọn náà sì ni Gbóyèga Dáramọ́lá àti Sunday James, tí wọ́n sì rí ẹ̀yà ara Fúnmilọ́lá àti ọmọ rẹ̀ nínú odò Ẹ̀sà Odò Dam. Níbi ètò ìsìnkú náà èyí tó wáyé ní ìtẹ́ ìsìnkú ìjọ St John's Anglican Ìta Olókun nílùú Òṣogbo ní àwọn mọ̀lẹ́bí, ọ̀rẹ́, akẹgbẹ́ olóògbé Olúwamáyọ̀kún péjú sí láti ṣe ìbákẹ́dùn ńlá.